Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Màá sì yín dáadáa. Ayédatiwa ló ṣe ìlérí bẹ́ẹ̀ fún àwọn ọmọ ìpínlẹ̀ Ondo lẹ́yìn ìjáwé olúborí rẹ̀. Ó jáwé olúborí tààrà láì ní awúrúju nínú rárá. Bẹ́ẹ̀ ló fi ìjáwé olúborí rẹ̀ sọrí olóògbé Akérédolú. Ààrẹ Tinubu, àwọn ọmọ ẹgbẹ́ APC àtàwọn míì kí i kú oríire. Ẹgbẹ́ òṣèlú PDP fọ́nmú, ó ṣàpèjúwe ètò ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí ayédèrú. Ẹ gba ilé-ẹjọ́ lọ, Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú tínú ń bí. Ìyágà pè fún kí wọ́n fojú àwọn tí ọwọ́ bà lásìkò ètò ìdìbò bá ilé-ẹjọ́. Ṣáájú ètò ìdìbò ọdún 2027, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ béèrè fún àtúntò àti àtúnṣe àjọ INEC àti ìlànà ètò ìdìbò orílẹ̀-èdè yìí. Ó dábàá kí àwọn òṣìṣẹ́ àjọ INEC máa lo ọdún péréte nípò. Orílẹ̀-èdè Nàìjíríà àti India ti ṣàtúnṣe àjọṣepọ̀ wọn láàgbọ̀n ètò ọrọ̀ ajé. Wọ́n tọwọ́ bọ ìwé àdéhùn ọlọ́jọ́ gbọọrọ láàgbọ̀n epo rọ̀bì àti ìpèsè afẹ́fẹ́ gáàsì. Kwankwaso ti fi ẹ̀sùn kan Ààrẹ Tinubu ó ní ó ń gbìyànjú láti kó apá àríwá orílẹ̀-èdè yìí lẹ́rú ni pẹ̀lú bó ṣe ń dá sí ohun tó ń ṣẹlẹ̀ ní Kano. Ilé ìfowópamọ́ àgbáyé ti ṣíṣọ lójú mílíọ̀nù $22 tó ṣàdédé pòórá lágbọ̀n iṣẹ́ àkànṣe ìpèsè omi lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Tinubu ló léwájú àwọn ikọ̀ tí yóò kópa níbi ìpàdé G20 lórílẹ̀-èdè Brazil. Ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ nínú ètò ìdìbò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. Ààrẹ Tinubu ti fi àmì ẹ̀yẹ GCON dá adarí orílẹ̀-èdè India Narendra Modi lọ́lá. Ìròyìn eré ìdárayá. Boniface ti tọ́ka sí Ademola Lookman gẹ́gẹ́ bí ẹni tó yẹ láti gba àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó dáńtọ́ jùlọ nílẹ̀ adúláwọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.